Mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá lápapọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà, ọmọ káàárọ̀ oòjíire bí ní gbogbo ibi tẹ́ bá wà. Mo kí yín ètí máa san wá o. Àpamọ́wọ́ owó, àná jèrè ọjà, àkúṣẹ́ ìní, káàárọ̀, ẹ̀káàsán, ẹ̀káalẹ́. Gẹ́gẹ́ bí ibi tẹ́ bá wà. Ètò kan ni mo mú wá. Ètò náà ni ẹwà inú oríkì. Kí ni ẹwà inú oríkì? Kí ni oríkì pàápàá? Oríkì jẹ́ àwọn ọ̀rọ̀ ìwúrí tí a máa ń sọ síyàn. Tó jẹ́ wípé wọ́n máa ń ṣe àpọ́nlé èèyàn. A kò mọ̀ wípé oríkì máa ń ṣàpọ́nlé ni. Ṣùgbọ́n àwọn ẹwà kan wà nínú oríkì tó jẹ́ wípé a mọ̀ wípé irú àwọn ẹwà bẹ́yẹn ó wà nínú ẹ̀. Àwọn ọ̀rọ̀ àṣàyàn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn bàbá ńlá wa ò lè kọ̀wé, wọn ò mọ̀wé kọ. Wọn ò dẹ̀ mọ̀ bọ́n ṣe lè ṣàlàyé nǹkan fáwọn ọmọ wọn pẹ̀lú kíní. Ṣùgbọ́n oríkì, nípasẹ̀ oríkì, wọ́n máa ń fi ń pàtàn fáwọn ọmọ wọn. Gẹ́gẹ́ bí ìwà tí àwọn bàbá ńlá wọn ti hù sẹ́yìn. Iṣẹ́ tí bàbá ńlá wọn ń ṣe, irú ẹni tán jẹ́, irú bóyá wọ́n dúdú ni àbí wọ́n pupa, wọ́n ga ni, wọ́n kúrú ni, alágbẹ̀dẹ ni wọ́n ni, ọdẹ ni wọ́n ni, inú oríkì a máa gbọ́ gbogbo ẹ̀. Nítorí náà ètò ẹwà inú oríkì jẹ́ ètò tó jẹ́ wípé a ti máa yànnà gbogbo àwọn àṣàyàn èdè, ìṣe, àṣà àti gbogbo ìtàn tó bá jẹyọ láti inú oríkì tá bá kà. Oríṣiríṣi oríkì ló wà nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ẹni àṣà ni wá, aláṣà. Mi ì dẹ̀ fẹ́ ká gbàgbé àṣà wa. Ibikíbi tá bá wà, kò síbi tá ti lè sọ oríkì sọ́mọ wa. Nítorí náà ẹ máa bá mi ká lọ. Mo fẹ́ kẹ́ máa tẹ̀lé mi, kẹ́ máa gbọ́ gbogbo oríṣiríṣi oríkì tá bá máa kí, oríkì ìlú àti gbogbo ẹni. Nítorí náà oríṣiríṣi oríkì ló wà nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ọmọ aláṣà ni wá. Èmi máa bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ kan tí wọ́n ń pè ní olórúkọ àmútọ̀runwá. Olórúkọ àmútọ̀runwá láti máa bẹ̀rẹ̀. Àwọn ọmọ wo ló ń pè lórúkọ àmútọ̀runwá? Bíbí wọn fi ìkan tàbí méjì yàtọ̀ sí bọ́n ṣe ń bí gbogbo àwọn ọmọ yòókù. Oríṣiríṣi nínú wọn la ti rí ìbejì, ta ti rí Òjó, ta rájàyí, ta rí Ìgè, ta rí Ọ̀kẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Màá dẹ̀ tún máa sọ ìtàn lórí àwọn ìlú, oríkì ìlú àti gbogbo ìtàn àti àṣàyàn èdè àṣà tó bá ti jẹyọ nínú àwọn oríkì ìlú wọ̀nyí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, Èkìtì lèmi. Ìlú mi ni màá ti bẹ̀rẹ̀. Yorùbá bọ̀ wọ́n dé, wọ́n ní ilé ẹni la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Nítorí náà ìlú mi lÉkìtì ni mo ti máa bẹ̀rẹ̀. Máa kí oríkì ẹ̀, màá dẹ̀ sọ gbogbo àwọn ìtàn tó bá jẹyọ ńbẹ̀. Ẹ máa bá mi ká lọ. Mo fẹ́ kẹ́ máa tẹ̀lé mi. Ẹ máa fẹ́ràn fọ́nrán yìí. Kẹ́ máa tẹ̀lé mi. Tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé gbogbo ilẹ̀ ọmọ Yorùbá, ìwọ tó bá dẹ̀ fẹ́ kí n kí oríkì ìlú tiẹ̀ àbí titi kíní, ẹ máa jẹ́ kí n gbọ́. Màá lè máa kí, màá lè máa sọ gbogbo ìtàn àti oríṣiríṣi nǹkan tó bá jẹyọ nínú oríkì tí a mọ̀ sí ẹwà. Orúkọ tèmi ni Yétúndé Bọ́lá Ògúntúyì. Ọmọ wọn nílùú Òdò Èkìtì. Èkìtì ló lé mi. Èkìtì ní mọ̀tẹ́ ilẹ̀ amòye. Ẹ ṣé mo dúpẹ́. AK Madam Yebofas, tàbí kẹ́ pè mí ní Èyé Yebofas olóríkì. Ẹ ṣé mo dúpẹ́.